yá gbogbo ojú tó ń wò mí mo kí yín tológun mo kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ ọdẹ Òdùnbí mo gbàládùá fún gbogbo ojú tó ń wò mí ìdààmú ó kéré ó tóbi kò ní yà lọ́dẹ̀dẹ̀ yín iná ọmọ ò ní jó yín ẹ ò ní fi ìkọ̀kan nínú àwọn ọmọ yín ṣe àwátì gbogbo nǹkan tó ń dùn yín nínú lágbára Èdùmàrè ọba mi Èdùmàrè kò ní fi pa yín lẹ́kún ọ̀rọ̀ Ìyábọ̀ Olúalọ́ ni o ọ̀rọ̀ Ìyábọ̀ Olúalọ́ ọ̀rọ̀ yìí ti wá kọjá bá a ṣe ń wò a ti ń pọ̀rọ̀ yìí lówè wà láìtàláì small be láì làsí láwà let's say the truth and nothing but the truth gbogbo ojú tó ń wò mí ẹ wo gbàtà tí ń bá ọ̀rọ̀ Ìyábọ̀ Olúalọ́ yìí bọ̀ Ìyábọ̀ Òbéyẹmísí Olúalọ́ ẹ wo gbàtà tí ń bá ọ̀rọ̀ ẹ̀ bọ̀ ṣé kò ti ní máa lọ bí oṣù kan báyìí up till today Olúalọ́ mà kàn ń fi wá rẹ́rìn mà ní ó mà kàn ń fi wá paṣáyó mà ní kódà níṣẹ́ ló ṣe bẹ́ẹ̀ ní pé nǹkan kò tiẹ̀ ṣẹlẹ̀ ìgbà tó rí wípé awuyewuye yìí pọ̀ a gbọ́ pé ó lọ gbé lọ́ọ̀yà Fálànà dìde kó máa wá kọ petition against Rotimi Daniel òkè gbogbo abiyamọ tó ń wò mí gbogbo òbí tó ń wò mí gbogbo ẹlẹ́ran ara tó ń wò mí gbogbo ẹni tẹ́jẹ̀ rọ̀nù lára ẹ̀ tó ń wò mí ẹ jọ̀ọ́ ṣé tó bá jẹ́ wípé ìkan nínú wa ló fọ́ sí victim tí Ìyábọ̀ Òbé tó fọ́ sí tí àwọn ẹbí ẹ̀ ń pariwo yìí ẹ jọ̀ọ́ ṣé bí gbogbo a ṣe máa ronú náà nìyẹn wípé òjíṣẹ́ Ọlọ́run ni ẹ má drag ẹ̀ kò sí nǹkan tó ṣẹlẹ̀ wọ́n fẹ́ bàjẹ́ ni wọ́n fẹ́ ṣe kinní kan now àwọn kan sọ wípé kí ló dé tí àwọn ẹbí ò dìde èmi àtàwọn ọ̀rẹ́ mi kan àti ẹ̀tí ágé ọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́ mo ní sẹ́yìn ò mọ̀ wípé ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run nílùú wa nílùú Nàìjíríà yìí ọ̀rọ̀ wọn dàbí ìpátá pa ọmọ ọ̀gbẹ̀rì ni a ò gbọ́dọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀ nǹkan tèmi bá ṣe tẹ́ ẹ kí fún mi tí ìránṣẹ́ Ọlọ́run bá ṣe yẹsà lẹ́tún ṣì máa ṣe fún mo ní ṣe bá gbọ́ pé ìyá yìí sọ wípé òun lọ bá Olúalọ́ lé òun wọ́n ní rọ́ọ̀nì ìyá yẹn ń pa wọ́n ní kò rí bẹ́ẹ̀ wọ́n ní ìyá yẹn ò sọ nǹkan kan wọ́n ní kò hùwà abiyamọ mo wá ní sẹ́yìn ò mọ̀ wípé tí Olúalọ́ yẹn bá ṣe nǹkan ó máa ṣòro gbéná wojú ẹ̀ tó bá yẹ pé irú èmi ni mo fẹ́ Ìyábọ̀ ṣé ìyá Ìyábọ̀ lè wá bá mi kí n máa sọ pé mi ò mọ ìyá Ìyábọ̀ rẹ̀ àbí bàbá Ìyábọ̀ ló lè wá bá mi kí n sọ pé mi ò mọ bàbá Ìyábọ̀ rẹ̀ ṣó possible kán wá béèrè ọmọ wọn lọ́wọ́ mi kí n má rí profile láàrin ọ̀sẹ̀ kan ṣọlọ́pàá ò tè ní gbé mi ṣé ẹnu ọ̀nà ilé mi ò ti ní gbàlejò torí pé kí ni ordinary person lèmi but tí n bá jòjìṣẹ́ Ọlọ́run respect ẹ mọ̀ pé Yorùbá a ní respect gan respect tí à ń fún àwọn òjìṣẹ́ Ọlọ́run kódà ẹlòmíì ò fún bàbá àtìyẹ ẹnu lé torí pé kí ni a ti rí wọn gẹ́gẹ́ bí igbákejì Ọlọ́run kódà àwọn ẹlòmíì gan ti rí wọn gẹ́gẹ́ bí Ọlọ́run so mo ní kí ni nǹkan tẹ wá fẹ́ kí ìyá yìí ṣe jù torí pé kí ni ìyá yìí á máa wo ti ìránṣẹ́ Ọlọ́run mọ́ lára kò ní lè sọ̀rọ̀ ó dáná gbogbo ẹ̀yin tẹ wá sọ pé ìyá yìí ò sọ̀rọ̀ tẹ sọ pé ìyá yìí ò lọ bẹ̀ tẹ sọ pé ìyá yìí ò béèrè ọmọ ẹ̀ ìyá ti jáde o ìyá ti jáde báyìí ìyá ti jáde kódà ẹ máa gbọ́ voice note ìyá yẹn sìn ẹ máa gbọ́ bí ìyá yẹn ṣe sọ wípé tóun bá dé ọ̀dọ̀ Olúalọ́ ó máa ń lé òun bí ajá ni odidi ìyá ìyàwó ẹ wò kó má dàbẹ̀ yín pé ẹnu tèmi ni ọ̀rọ̀ dùn sí ẹ wá gbọ́rọ̀ lẹ́nu ìyá yẹn. Olúalọ́ tó lọ lọ́wọ́ lórí awuyewuye pé ibo ni ìyàwó rẹ̀ tó ń jẹ́ Ìyábọ̀ Yẹmisí Òbé Alọ́ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wà
máa gbọ́ o. tí ẹ̀yin kọ̀ọ̀kan wá ń béèrè wípé ọ̀hún àlùkòkò ibo ni àwọn ẹbí Ìyábọ̀ gangan wà ṣé ọ̀rọ̀ yóò kà wọ́n lára ni tí mo dẹ̀ ti sọ fún yín wípé ẹni tó wọ bàtà ló mọ bí tí bàtà ti ń tà ń lẹ́sẹ̀. lóòótọ́ mi ì fẹ́ gbé ojú ìyá síta for now ṣùgbọ́n ẹ bá mi gbọ́ ohùn yín náà for now. ẹni tá a bá gbé ọmọ yìí kílẹ̀ ló bá ń ṣe. ọmọ àbíkú ni ẹni ni bẹ́ẹ̀ gàgẹ́ náà ní ọ̀gá ní ẹ̀rí jákòó sí wípé ṣé ìbéèrè ṣé àwọn ìbéèrè ló ń wá ṣe níbi ní àbíyàn mo ní ṣẹ́gun ìyá tó wà nínú ọmọ nípa ẹni tó wà rí ni lẹ́ni ṣẹ́gun ìyá ni bó ṣe rí ìyàwó tí bá rí ìyàwó ṣẹ́gun ìyá tó kó wà níbí lọ́dọ̀ ẹ̀ní àbí ìgbà tí bàbá ọkọ mi kú ṣé mi ò wá ní àbí ìgbà tí ìyá ọkọ mi kú ṣé mi ò sí láyé ṣé mi ò wá ní àbí báwo ni a ṣe ń ṣe lónìí ẹlẹ́yìn ìdá. ǹjẹ́ ti gbóhùn ya yẹn ẹ tún gbọ́ síwájú díẹ̀ sí. ṣé ń gbọ́. ṣé ń gbọ́. Màmá, dókítà wá àdírẹ́sì ní pẹ́kẹ́ yẹ ronú mọ́ pẹ́ máa lọ́mọ yìí. Ó sọ bẹ́ẹ̀, dókítà sọ pé mi kí pé ìrònú ló fa gbogbo eléyìí tí mo tó ń ṣẹlẹ̀ sí mi. Pé ìrònú ló fà á. Mo rò pé ẹ ti rí. ẹ ti gbóhùn lẹ́nu ìyá yẹn sí àbí gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé ìyá yìí ò jáde gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé ìyá yìí ò béèrè ọmọ ẹ̀ ó dá mi lójú kò lè jẹ́ ẹ̀kan kò lè jẹ́ ẹ̀mejì kò lè jẹ́ ẹ̀mẹ́ta kò lè jẹ́ ẹ̀mẹ́rin tí ìyá yìí máa para ọ̀dọ̀ Olúalọ́ ẹ gbọ́ bóyá sọ pé Olúalọ́ máa ń lé òun bí ajá Olúalọ́ máa ń sọ wípé kò ń ṣe nǹkan tóun bá wá sí ìbáyìí nìyẹn tó bá fẹ́ bá òun sọ̀rọ̀ kó máa bóun sọ̀rọ̀ lórí fóònù can you imagine ìyá ìyàwó ẹ ògbójú tó ń wò mí ẹ jẹ́ ká wá bára wa sòtọ́ ọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ gbé dé yìí níbi tí ọ̀rọ̀ gbé dé dúró yìí as at today ṣé tó bá jẹ́ pé èmi náà ni ṣé mo lè gbà tó bá jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí yìí náà ni ṣé ẹ lè gbà ẹ jọ̀ọ́ ẹ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section kí lẹ̀yin rò sí ọ̀rọ̀ yìí èmi ò sọ pé nǹkan kan ti ṣẹlẹ̀ sí Ìyábọ̀ o èmi ò sọ pé Ìyábọ̀ wà nínú àìsàn o èmi ò sọ pé Ìyábọ̀ ti kú o àmọ́ ara ń sọ fún mi pé something may happen to Ìyábọ̀ that is why tí Olúalọ́ tó ṣe feel reluctant láti jẹ́ kí Ìyábọ̀ jáde ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń support Olúalọ́ wẹ́ẹ́ ẹ lè máa support ẹ o torí pé kí ni kò ń ṣẹ̀yìn níná yìí jó bọ̀ tó bá yẹ pé nínú ẹbí yín ni nǹkan yìí ti ṣẹlẹ̀ àmì ò rò pé máa support ìwé níbẹ̀ bọ̀ nígbà tí kò kì í ṣe inú ẹbí yín
àti pé torí pé ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Bóyá ara nǹkan tó jẹ́ kí àwọn màmá yìí kan finú tán Olúalọ́ dé stage yìí náà nìyẹn pé ìránṣẹ́ Ọlọ́run ni nǹkan kan ò lè ṣe ọmọ àwọn. Ìránṣẹ́ Ọlọ́run ni nǹkan kan ò lè ṣe ọmọ àwọn. Ìránṣẹ́ Ọlọ́run ni nǹkan kan ò lè ṣe ọmọ àwọn. Àmọ́ ńgbà tó wá bọ́ sórí báyìí sọ à ń pọ̀rọ̀ yìí lówè ó mà ti láàárọ̀ nù ló wá jẹ́ kí ìyá pariwo síta. Ìyá tí wọn ò fẹ́ gbójú ẹ̀ síta, ìyá tí ò fẹ́ sọ̀rọ̀ síta, ó ti wá pariwo síta báyìí. Ó ti gbójú síta báyìí. Ojú ìyá lẹ̀ ń wò lójú amóhùnmáwòrán mi yẹn, ojú ìyá òun lẹ̀ ń wò yìí. Ìyá lẹ̀ ń wò yẹn, ìyá Ìjẹ̀ṣà. Ẹ wò ìyá yẹn 80 years. Ẹ wo inú ìrònú tí ìyá yẹn wà. Ìyá yẹn lòun faint. Pé aago 9 alẹ́ lòun tó lajú pé ṣé pé òun tiẹ̀ ṣe wà láyé. Tí dókítà wá treat ẹ̀ mọ́nú ilé. Dókítà sọ fún pé ìrònú tó ń rò ti pọ̀jù pé kó stop ẹ̀ pé ó máa rí ọmọ ẹ̀. Can you imagine? Can you imagine? Nílùú tó lọ́ba tó níjòyè. A dẹ̀ ń ké fún gbogbo ẹ̀yà àgbàgbà CAC. Ẹ má jẹ́ kán ba ẹ̀sìn jẹ́ mọ́ yín lórí. Ẹ wá lè torí èèyàn kan ṣo bí kẹ́ẹ̀dẹ̀ jẹ́ kí CAC kó dẹ̀ tú mọ́ yín lórí. Àbí because tí ò bá jẹ́ bẹ́ẹ̀, kí ni gbogbo ẹ̀yin àgbààgbà CAC ń ṣe? Kí lẹ̀ ń wò? Torí tó bá ti tabójú àtabámú. Wọ́n ní kò sí bá a ṣe máa porí ajá táà ní porí ìkòkò tán fi sè. Kò sí bó ṣe máa dárúkọ Olúalọ́ tí CAC ò ní jẹ jáde ń bẹ̀. A dẹ̀ ń sọ pé àfẹ́ dráàgì Olúalọ́, àfẹ́ dráàgì Olúalọ́. Olúalọ́ dẹ̀ ń fi wá mu tíì, ó dẹ̀ ń fi wá jẹ gálà. Ó tún sọ fún ọmọ ọjọ́ ẹ̀ pé kọ́ má jà fóun. Ọlọ́run máa jà fóun. The next thing tá máa rí, lọ́yà la gbọ́ pé lọ contact. Ṣé lọ́yà jẹ́ Ọlọ́run? Ṣé lọ́yà lọ́lọ́run ẹ̀ tó fẹ́ jà fún? Ẹ wo bí ẹ jẹ́ ká tún máa gbọ́rọ̀ tí Mr. Rotimi Daniel tó fẹ́ sọ. Torí Mr. Rotimi Daniel gan, ó ti paroko ọ̀rọ̀ ránṣẹ́ sí Olúalọ́. Èmi dẹ̀ mọ̀ wípé ọmọ Yorùbá lèmi. Tí irú situation yìí bá ṣẹlẹ̀, tán bá ń sọ wípé à ń bẹ̀ ẹ́ ní o, à ń ṣìpẹ̀ fún ẹ ní o, àròkọ ọ̀rọ̀ ní o. Tó bá dé stage tí wọ́n expect kó turn up, tó bá turn up, n tó máa tẹ̀yìn ẹ̀ jáde ò ní expect ẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Mr. Rotimi náà fẹ́ sọ. Fọ́nrán ibi tí ìyá Ìjẹ̀ṣà ti ń sọ̀rọ̀. Ó lágbára gan. Ó lẹ́tìkẹ́. Ìyá Ìjẹ̀ṣà tún ṣẹ̀ṣẹ̀ gba treatment tán ni. Àwọn wo lẹni alákọ̀ọ́kọ́ tí màá máa bẹ̀? Ṣé ń gbọ́? Gbogbo ẹ̀yin alágbára ní CAC. Irrespective of different factions tí CAC ní, bóyá 5 lẹ pín sí, bóyá 3 lẹ pín sí. Torí wípé ẹ mọ̀ jù wá lọ, àgbàlagbà dẹ̀ ní yín, ẹ̀yin lẹ mọ̀ di tí CAC ṣe pín. Kékeré wípé though we are many, we are one body, we are one body in Christ. Tó bá ṣe pé gbogbo ń tẹ́ ẹ lé sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ nínú CAC pé òótọ́ ni. Ní ìdálábà ni ìpaláṣẹ. Mo wá bẹ̀bẹ̀ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lórúkọ, gbogbo ẹ̀yin lẹ́ẹ̀kan ní CAC. Ẹ̀bẹ̀ là ń bó ṣìkà. Tẹ́ ẹ rí fídíò ìyá Ìjẹ̀ṣà yìí tí ṣe ìyá Ìyábọ̀. Èyí tí ṣe ìyá Ìyábọ̀ tó jẹ́ aya Olúalọ́. Ǹjẹ́ lè máa bẹ̀ yín ní orúkọ bàbá, orúkọ ọmọ àti ẹ̀mí mímọ́ kẹ́ ẹ gbọ́kànlé? One fold, one shepherd. Wípé kẹ́ ẹ jọ́ torí Ọlọ́run. Ǹjẹ́ lè bá wa bẹ Olúalọ́ níbi tó ti ń gbọ́? Ǹjẹ́ lè bá wa kàn án ní kànkẹ́ ọ̀rọ̀ níbi tó lè ti gbà pé kó jọ kó lo gbogbo resources ẹ̀ kó fi bá wa wá Ìyábọ̀ jáde? Ṣé ẹ ti ń gbọ́? Àròkọ ọ̀rọ̀ ni o. Nǹkan burúkú ni kí àgbàlagbà wà
Association of CAC Pastors' Wife tẹ́ ẹ jẹ́ abiyamọ. Ìjà lè máa bẹ̀ yín kẹ́ ẹ máa bá wa bá àwọn bàbá wa ní Olúwa sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tán ti ń gbọ́. Bóyá ẹ máa kúnlẹ̀ máa bẹ̀ wọ́n ni. Bóyá ẹ máa bá wa sunkún sí wọn lọ́rùn ni. Wípé gbogbo ipò tí Ọlọ́run gbé wọn délé ní tí wọ́n bá lè lo ipò yẹn láti máa bá wa wá Ìyábọ̀ jáde dúró Olúwa lọ, ǹjẹ́ lè máa bá wa bẹ̀ wọ́n? Gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ church members Olúwa lọ, irrespective of the level, tẹ́ pera yín ní abiyamọ yálà ọkùnrin ni tàbí obìnrin ọmọ ìkéré àgbà ni. Ǹjẹ́ tí ìyá yín tí ẹnìkankan bá ń pokúlúrú muṣu ìyá yín báyìí, ǹjẹ́ inú yín ó dùn sí bí? Ibo ni ẹ̀rí ọkàn wá wà? Gbogbo ẹ̀yin pásítọ̀ tẹ́ ti jáde tẹ́ bu ẹnu àtẹ́ lù mí. Tẹ́ ní pé mò ń chase clout lásán. Ǹjẹ́ fídíò ìyá tẹ́ rí ìjọ jẹ́ nǹkan tí ó jọ irú ipò tẹ́ fẹ́ jẹ́ kí ìyá yín wà? Lásìkò tó yẹ kí wọ́n nàṣẹ̀ nínú àlàáfíà kí wọ́n máa jẹun yín. Ẹ máa dá mi lóhùn. Olúwa lọ, ìwọ ni the last person tí máa fi fídíò ibẹ̀. Èmi ò ní kankan against ẹ o. Ní tí mo dúró lé lórí náà ni mo dúró lé lórí. Mo dẹ̀ wá fi fídíò ìbẹ̀bẹ̀ ni. Nínú gbogbo tí Elédùmarè fi jẹ́ kó máa jẹ́ èèyàn láyé, mò ń bẹ̀ ẹ́, mò ń rọ̀ ẹ́. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, bá wa gbé Ìyábọ̀ àti àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí jáde. Ìyá Ìjẹ̀ṣà sọ wípé àwọn fẹ́ ṣe àná ẹ dídán. Ṣùgbọ́n nínú àwọn tí mo tún gbọ́ níbi tí Ìyá Ìjẹ̀ṣà ti ń bẹ̀ ẹ́, ṣẹgbọ́ tí wọ́n fi Jésù tó ń píríjì bẹ́ẹ̀, màá tún mọ̀ gbé yẹn náà jáde. Ṣùgbọ́n kó tó di pé yóò dé bẹ́ẹ̀, ǹjẹ́ a lè bẹ̀ ẹ́ bí ká forí bàbá ẹ àti ìyá ẹ ká máa fi bẹ̀ ẹ́ pé kó o jọ ká fi Jésù kọ́ ẹ lọ́rùn pé kó o jọ kó bá wa wá Ìyábọ̀ jáde, tàbí kó o sọ̀rọ̀ wípé ní títí àsìkò báyìí ibi tí Ìyábọ̀ bá wà wọ́n bá wa wá jáde pẹ̀lú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n lè máa wà nínú àlàáfíà. Báyìí sọ jù báyìí lọ́nà. Ẹ jẹ́ tó mọ ohun tí ó ṣẹlẹ̀ títí ọ̀la. A tún jù mí síta nínú ibi táwọn ti fi bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ lábẹ́. Torí wípé kíyà ẹ̀ mọ́ kú òjijì ká mọ́ kú sínú ìyà, òun ni mo wà fún. Gbogbo ìtọ́lọ́ bá fi fún mi lágbára, màá mọ̀ fi ṣọmọ fún ìyá ìná. Ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Rotimi Daniel nìyẹn. Ṣé rí wípé àròkọ ọ̀rọ̀ ló pa sí Olúalọ? Téèyàn bá ń bẹ̀yàn lórí nǹkan tẹ́ni yẹn ṣe tí ò dáa, àròkọ ọ̀rọ̀ ni o. Ẹ̀bẹ̀ là ń bẹ òṣìkà kó lè jẹ́ kárí légbé. Àròkọ ni o. Tó bá di àsìkò táwọn èèyàn expect, táwọn èèyàn ti ní sùúrù di pé àníṣe enough is enough, kó máa lọ di nǹkan tó yẹ pé ọmọ máa lọ attack ṣọ́ọ̀ṣì o. Kó máa lọ di nǹkan tó yẹ pé ọmọ lọ máa scatter gbogbo nǹkan tó bá wà nínú ṣọ́ọ̀ṣì. Ẹ ń wò mí pé kí ni mò ń sọ yìí? Òdodo ọ̀rọ̀ ni mò ń sọ o. Òdodo ọ̀rọ̀ ni mò ń sọ o. Nǹkan tó ń ṣọṣẹ́ ò kí ń tó nǹkan o. Gbogbo èèyàn àgbàgbà CAC wọ́n ń bẹ̀ yín sìn, wọ́n ní kẹ́ ẹ dìde sìn, wọ́n ní kẹ́ ẹ dá sí sìn. Àgbà tí ò kẹhùn sọ̀rọ̀ ni o. Àgbà tí ò kẹhùn sọ̀rọ̀ ni o. Àgbà tí ò kẹhùn sọ̀rọ̀ ni o. Tó bá yá akẹtọ̀ sáré o. Kí ni mo wí? Akẹtọ̀ sáré. Kọ́ ẹ̀ pé gbogbo èèyàn àgbàgbà CAC tẹ́ dákẹ́ sìn, tẹ́ ẹ̀ sọ nǹkan kan, tẹ́ ẹ̀ sọ pé máa jó lọ àwọn èèyàn àbí jẹ́ kán gbẹ́nu wọn sọ̀hún, ìsọkúsọ ni wọ́n ń sọ. Kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe. Àwọn èèyàn lè ṣe mẹ́wàá o. Àwọn èèyàn lè ṣe mẹ́wàá o. Nǹkan kan ló máa ń tírígà nǹkan kan o. Nǹkan kan ló máa ń tírígà nǹkan. Ẹ má jẹ́ kí nǹkan tírígà nǹkan. Tí gbogbo wa tá a bá rántí EndSARS, ṣé ẹ mọ̀ pé nǹkan kan ló tírígà yìí? Nǹkan kékeré báyìí òun ló rárá ṣẹlẹ̀. Like play.
like play how many weeks tí EndSARS take tó bá jẹ́ pé ó máa di war náà ni bó ṣe máa di war nìyẹn o. Now back to CAC now ṣe rí pé ó ń ṣẹlẹ̀ like play now like play now gbogbo ẹ̀yin tẹ́ ń support Olúalọ́ gbogbo ẹ̀yin tẹ́ ní kó máa jó lọ ẹ̀ ń wẹ̀yìn ẹ̀ like ẹ̀ o wàláhì tàláhì ẹ̀ like Olúalọ́ o. Ṣé rí wọ́n ní ọmọ tí bàbá bá fẹ́ràn òun ni bàbá ń bá wí ọmọ tí ìyá bá fẹ́ràn òun ni ìyá ń kópa tí ẹ bò tó bá ti di pé kẹ́ ẹ ti mọ̀ wípé kò sífẹ̀ẹ́ nínú ọmọ yẹn mọ́ àtàwọn òbí ẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe rí láàrin ẹ̀yin tẹ́ ẹ pera yín ní olólùfẹ́ Olúalọ́ tẹ́ ń support pé nǹkan tó ṣe yẹn ò dáa wáì tí wọ́n ṣe ń dragi ẹ̀ wáì tí wọ́n ṣe ń ní kó gbéyàwó ẹ̀ síta ẹ jọ ṣé ẹ̀ṣẹ̀ ni kí àwọn ẹbí ìyàwó sọ pé ààrọ̀ ọmọ wa tá a fún ẹ níbo lọmọ wa wà ẹ jọ ṣé ẹ̀ṣẹ̀ ni àwọn èèyàn dẹ̀ ń bá àwọn ẹbí arábìnrin ìpariwo síta pé ń gbọ́ Olúalọ́ wọ́n lọ́mọ àwọn ńkọ́ níbo ló wà ẹni wọ́n ń dragi ẹni ẹ jọ tó bá jẹ́ pé ẹ̀yin ni ṣé bẹ́ẹ̀ ṣe máa dákẹ́ náà nìyẹn tọmọ yín dẹ̀ máa lọ bẹ́ẹ̀ ẹ wò at that age ìyá yẹn kí ìyá yẹn má fojú kan ọmọ ẹ̀ going to 3 years to 4 years I don't know. Èmi mọ̀ pé kó tó di pé ọ̀rọ̀ dé ìta báyìí ṣé mọ̀ pé mo sọ ó tí mi náà dẹnu ti sọ sí wípé ibi tí ìyá yẹn ti ń fi Jésù Kristi bẹ́ẹ̀ ṣebí Jésù tí gbogbo wa sọ pé agbójúlé àtẹ̀lé náà nìyẹn tààrí gẹ́gẹ́ bí alpha and omega wa saviour wa kéèyàn tún máa fi Jésù tó ń píríṣì lórí lójoojúmọ́ tó ń pè lójoojúmọ́ kó dẹ̀ máa fi bẹ̀ pé níbo lọmọ mi wà Ọlọ́run ló mọ nǹkan tó tún wà nínú voice note yẹn náà tó bá gbé jáde Ọlọ́run ló mọ nǹkan tó tún wà nínú ẹ̀ níwọ̀n tó pè rẹ̀ ní pásítọ̀ ẹ má jẹ́ kó dìgbà tí ojú bá ń ti ẹ̀yin tẹ́ ń support Olúalọ́ pé ẹwẹ́ ni tá ń support àṣejẹ́ ẹbí là ń jà ẹ tètè pààrọ̀ nú yín kẹ́ ẹ pọ̀dọ̀ fi nú yín torí èmi ò mọ nǹkan tó máa ń ṣe àwa Yorùbá la bàjẹ́ kiri yìí jù a máa rí òtítọ́ ọ̀rọ̀ lẹ̀ báyìí torí pé nìyẹn jẹ́ èèyàn ńlá torí pé lórúkọ especially tó tún wá lọ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àti sòótọ́ ọ̀rọ̀ fún á dẹ̀ máa bà wá lẹ́rù ṣé mọ̀ pé ńgbà míì ó kúkú bẹ́tà tó o bá lè sọ òótọ́ ó kúkú bẹ́tà kó keep quiet kó dákẹ́ àìmọye àwọn èèyàn tó yẹ pé wọ́n mọ̀ pé àwọn ò lè sòótọ́ fún ẹni yìí wọ́n dẹ̀ dákẹ́ wọ́n sọ nǹkan kan àwọn yẹn bẹ́tà Ọlọ́run wọ́n bẹ́tà ju ẹ̀yin tẹ́ ẹ mọ òótọ́ tẹ́ ẹ wá ń pọ́n irọ́ léwé tẹ́ ẹ wá ń fi gold and diamond tẹ́ ẹ fi ń bo irọ́ mọ́lẹ̀ ẹ dẹ̀ mọ òótọ́ ẹ̀yin the worst jù ó dẹ̀ pọ̀ nínú àwa Yorùbá ìjọ tí Yorùbá bá ti unite ìjọ tí ẹnu wa bá ti kò tá a ti ṣera wa ní ẹyọ kan ìjọ yẹn nílẹ̀ Yorùbá máa tó gbòmìnira as I'm talking to you now ilẹ̀ Yorùbá is in fire bẹ́ẹ̀ bá dé sáìdì Ìlọrin sìn àwọn yẹn ń jàjà tiwọn bẹ́ẹ̀ bá dé Èkìtì àwọn yẹn náà ní kí ló ṣubú tẹ̀ oníkálukú àwọn ọba àwọn òjòyè àwọn aráàlú àwọn ìjọba oníkálukú wọn kàn ń ṣe nǹkan tó upside down sí nǹkan gidi ẹ máa rí pé nìyí ló gbẹ̀mí èèyàn báyìí sí torí pé ó ti gé èèyàn ńlá tó bá ti gbówó fún yín ẹ̀dẹ̀ máa kọ́fà ẹ̀ tún máa bú àwọn èèyàn ẹni yẹn ẹlẹ́mìíràn ló lọ́dún pé ṣé ọ̀ṣẹ̀ṣẹ̀ ń kú léèyàn kú ni àwọn òde lè gbarú ẹ̀ Yorùbá mi ò mọ omi tí Ọlọ́run fi dá wa àwa la burú jù àwa lò jálé onílé fi bó tiwa lẹ́yìn tó máa ń sọ pé èèyàn burú kọ́kọ́ wá mú Yorùbá kó tó mú ẹ̀yà mi kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀
kọ́kọ́ fi ru ara yín wò pé ṣé tó bá jẹ́ pé agboolé wa náà ní kíní ìṣẹ̀lẹ̀ sí ṣáwa náà máa dákẹ́ ni ó wá ṣẹlẹ̀ sọ́dọ̀ ẹni àwa tún support ẹ̀ ṣẹ́jẹ̀ tó ń rán lára fámìlì yẹn kọ́ ló ń rán láwa ní ara àwa náà ni ṣé mo sọ fún yín mo ló lú alẹ́ jẹ́ ni tí mo nífẹ̀ẹ́ sí 2021 ni mo ti ń tẹ̀lé títí 2024 ọdún yìí nìkan ni mi ò tẹ̀lé mọ́ kó tó di pé mo á ń gbọ́ story mi ò dáàgì ẹ̀ kò sí nǹkan tí mo fẹ́ fi dáàgì ẹ̀ jẹ́ because bíbélì náà sọ ó ní ẹ má ṣe fọwọ́ kan ẹni àmì òróyàn mi ẹ má ṣe dá wọn lẹ́jọ́ ká má bàa dá yín lẹ́jọ́ èmi ò dá lẹ́jọ́ mi ò but ọ̀rọ̀ yìí ó ti wá mú nǹkan mi dání pé kí ló wà ní pé ok olúwa ìyàwó ẹ̀dá àkíní ló dé ṣé àrùn pé mo lo ìyàwó mi ni ìyàwó mi rẹ àwọn ọmọ ẹ̀ rè ọ̀rọ̀ yá ti dá ìdààmú tipẹ́tipẹ́ àwọn kan máa ń sọ pé ìránṣẹ́ ọlọ́run ni ṣe expect pé kó máa wá dá yín lóhùn lórí social media kò ìdójú ẹ̀ ni tó bá dójú ẹ̀ á wá polongo ara ẹ̀ lórí social media orí social media tẹ ní kò lè wá dá yín lóhùn yẹn orí social media mà ló ń upload gbogbo àwọn ministry ẹ̀ fídíò everything orí the same social media yìí náà mà ló upload ẹ̀ sí àbí níbo lèmi ti pàdé ẹ̀ ẹni tó introduce ẹ̀ sí mi níbo ló ti pàdé ẹ̀ ṣé bó rí social media ni 50% àwọn tó ń tẹ̀lé orí social media ni wọ́n ti pàdé ẹ̀ so the same social media yẹn náà wá fi send the message sí lẹ wá ní tẹ èèyàn ọlọ́run ní ẹ lè expect pé kó máa wá bá yín sọ̀rọ̀ lórí social media kò ní ẹ fà dá yín lóhùn kò ì dójú ẹ̀ ní o tó bá dójú ẹ̀ tán fún ara ẹ̀ ló máa tó bá fẹ́ wé ara ẹ̀ mọ̀ social media òun ló yára circulate jù the same social media tẹ ní kò lè wá yẹn tó bá dójú ẹ̀ tán ó sì máa sáré wá síbẹ̀ ẹ déètì ní ìsílẹ̀ àfi tó bá tètè gbé ìyàwó ẹ̀ jáde tí ó bá gbé jáde níbi tọ́rọ̀ yìí ń lọ yìí gbogbo ẹ̀yà gba CAC à ń ké fún yín sìn à ń pariwo fún yín sìn ẹ má torí ẹnìkan kán fàbùkù kan ìjọ CAC kẹ́ẹ̀dẹ̀ lajú sílẹ̀ kẹ́ẹ̀ máa wò èèlò ni wọn bá gbé fún yín torí wọn kàn sọ wípé ẹ ti jẹ dòdò ẹnu yín ò lè sọ òdodo ṣé lóòótọ́ lẹ jẹ dòdò tẹnu yín ò lè sọ òdodo àwọn kan ní wọ́n ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ àwọn kan ní àwọn bá sọ̀tọ̀ pé kò sí nǹkan tó ṣe ìyàwó ẹ̀ wà àwọn ọmọ ẹ̀ wà nǹkan kan ò ṣe wọ́n wà standby àwọn dà kí ló tèkì ẹ̀ kò tèkì ẹ̀ ní 5 minutes ṣé kò lè fi 5 minutes lẹ̀ nínú gbogbo minute tó fi ń ṣiṣẹ́ ìránṣẹ́ kó lè fi ṣe fídíò ìyàwó mi ọmọ rẹ̀ ìkànlọ́ níbi ẹsẹ̀ yìí ó yá àwọn ọmọ mi àti ìyàwó mi rè o ṣé ẹ ti rí wọn ṣé pálàfíà ni wọ́n wà o ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ń jà fún mi ọlọ́wọ́ máa jà fẹ́yìn náà o kó dẹ̀ end ẹ̀ síbẹ̀ ó tán kó dẹ̀ ní ìyàwó ó yá kó àwọn ọmọ lọ físìtì mọ́mí ẹ lọ bá wọn ṣe ọ̀sẹ̀ méjì àbí oṣù kan kẹ́ ẹ bá wọn tún lè ṣe kẹ́ ẹ bá wọn ṣóúnjẹ kẹ́ ẹ ṣe kinní kan kẹ́ ẹ ṣe gbá kan ó yá owó rẹ̀ ta ló yẹ kó ń ṣe bẹ́ẹ̀ ló wá dẹni tó wá ń lé ìyàwó ẹ ti wá di èpo ẹ̀pà tó fẹ́ rí mọ́ ewu ń bẹ lókè lóńgẹ́ o ewu ń bẹ lóko lóńgẹ́ gan fúnra rẹ̀ gan ó ní ewu lòun gan gbogbo ojú tó ń wò mí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ọ̀nà tá a lè máa fi ran society lọ́wọ́ náà lélẹ́yìí ẹ jẹ́ ká share kí gbogbo àwọn èèyàn rí ojú ìyá ìyàwó ló lọ ojú ẹ̀ lẹ́ ń wò yẹn ìyá 80 years kó tó sì máa sọ́fà pé òun ń wá ọmọ ẹ̀ kẹ́nìkan dẹ̀ lọ tọ́jú ọmọ ẹ̀ síbì kan kó dẹ̀ máa lóhun ṣiṣẹ́ ìránṣẹ́ òun ṣe tọ́lọ́hun ṣé bẹ́ẹ̀ ni ṣá ok ẹ jẹ́ ká máa wò bọ̀ ẹ bá mi share fídíò yìí kẹ́dẹ̀ bá mi subscribe sílẹ̀ ní Global TV fún àǹfààní ẹ̀yin tẹ́ ti subscribe ni o gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín kúdò sí yín rè ọwọ́ tẹ́ fi tẹ subscribe yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè mo tún padà bọ̀ ire o.